kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọ̀bọ̀fálẹ́yẹ. Ẹgbẹ́ ìgbìmọ̀ àpapọ̀ ti àwọn ọlọ́pàá ti buwọ́ lu ìyànsípò Túnjí Dìísù gẹ́gẹ́ bí ọ̀gá àgbà pátápátá ti àwọn ọlọ́pàá IGP. Ìròyìn ló rán àwọn ènìyàn létí wípé ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá ní Ààrẹ Bọ́lá Tinubu ti yan Túnjí Dìísù gẹ́gẹ́ bí adelé ọ̀gá àgbà pátápátá ti àwọn ọlọ́pàá lẹ́yìn ìgbà tí ó tẹ́wọ́ gba ìwé ìfiṣẹ́ àti ipò sílẹ̀ lọ́wọ́ ọ̀gá àgbà yanyan ti àwọn ọlọ́pàá tẹ́lẹ̀ rí Káyọ̀dé Ẹgbẹ́tókun. Ṣùgbọ́n orísun àrígbámú ìròyìn láti ilé ààrẹ ni ó sọ fún iléeṣẹ́ Nigeria Tribune wípé Ààrẹ Tinubu ló darí ìpàdé ẹgbẹ́ ìgbìmọ̀ àpapọ̀ ti àwọn ọlọ́pàá tó wáyé ní ilé ààrẹ ní ìlú Àbújá ní ọjọ́ Ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Àwọn òṣìṣẹ́ elétò ààbò 5 ni wọ́n ti fi ọwọ́ ṣìnkún òfin mú tí wọn yóò sì fi ojú winá òfin lórí ẹ̀sùn pé wọ́n lọ́wọ́ nínú ṣíṣe lòdì sí òfin ètò ààbò ní pápákọ̀ ọkọ̀ òfurufú ti Nnamdi Azikiwe International Airport ní ọjọ́ 12 oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí February 12, èyí tí àwọn aláṣẹ ṣàlàyé wípé ó níṣe pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí Nasir El-Rufai. Orúkọ àwọn 5 náà ni Ayuba Yakubu ASP ti ọlọ́pàá, Muritala Inuwa DSS, Najib Muritala ASI National Immigration Service, Musa Adamu Aviation Security, Saliu Victor AVSEC. Àwọn aláṣẹ wá fi kún ọ̀rọ̀ wọn wípé gbogbo àwọn 5 yìí ti jẹ́wọ́ pé lótìítọ́ ni àwọn ṣe àṣìṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìjọba ìpínlẹ̀ Anambra ti kéde fífi ìyà jẹ òṣìṣẹ́ ìjọba tí ó bá kọ̀ láti farahàn sí ibi iṣẹ́ rẹ̀ ní ọjọ́ Ajé gbogbo lórí ètò ìlànà jókòó-sílé tí àwọn ẹgbẹ́ ìyapa kan ní gúúsù ìlà oòrùn pàṣẹ fún wọn. Nínú oṣù kínní ni ìjọba ìpínlẹ̀ wá sọ pé òṣìṣẹ́ tó bá kọ̀ láti wá sẹ́nu iṣẹ́ ní ọjọ́ Ajé yóò fara gbá pínpín owó oṣù rẹ̀ sí yẹ́lẹyẹ̀lẹ tàbí dídín owó oṣù rẹ̀ kù, èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ ní ìparí oṣù kejì. Ìròyìn wá tún ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ló fi gbé ta nígbà tí wọ́n gba owó oṣù tó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan Taiwo Olóyèdé gẹ́gẹ́ bí mínísítà ti ìpínlẹ̀ fún ètò ìṣirò owó láti fi rọ́pò dókítà Doris Uzuka Anite tí Uzuka Anite yóò kọjá lọ sí ilé-iṣẹ́ ètò ìṣúná àti ṣíṣe ètò gbogbo àpapọ̀ gẹ́gẹ́ bí ipò rẹ̀ ti mínísítà ìpínlẹ̀. Èyí ni yóò jẹ́ ipò kẹta tí yóò dìmú nínú ìṣèjọba tí ó wà lóde báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump ti sọ ní ọjọ́ Ìṣẹ́gun sórí ẹ̀rọ Truth Social post rẹ̀ wípé ó ti pẹ́ jù kò sì sí àkókò fún ìjọba Ìránì láti bá àwọn sọ̀rọ̀ mọ́ lẹ́yìn ọjọ́ méjì tí ó ti kọ́kọ́ gbà láti jìjọ sọ̀rọ̀ papọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ẹgbẹ́ ìgbìmọ̀ oníṣègùn òyìnbó àti ti eyín orílẹ̀-èdè Nàìjíríà MDCN ti pàṣẹ fún àwọn dókítà 3 kan tí wọ́n lọ́wọ́ nínú ikú ọmọ kékeré ọkùnrin tí kò tíì ju bí ọmọ oṣù 21 21 months tí orúkọ rẹ̀ ń jẹ́ Kanu Adichie Ezege, ọmọ òǹkọ̀wé Chimamanda Adichie, láti lọ rọ́kúnléná títí di ìgbà tí àwọn yóò fi gbẹ́jọ́ ẹnu wọn àti tí àwọn yóò sì tún fi ṣe ìdájọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard bákan náà. Ìròyìn yìí ló ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí àwọn olùkọ́ 13 ilé-ìwé Police Secondary School Minna ìpínlẹ̀ Niger ṣe wọ́n ẹkún mu tí wọ́n sì tún ń da omi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé nígbà tí àwọn alábòójútó ilé ẹ̀kọ́ náà ṣe fi ìwé fífiṣẹ́ sílẹ̀ lé wọn lọ́wọ́. Àwọn olùkọ́ yìí ti ń bá iléèwé yìí ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí kò tíì fẹsẹ̀ múlẹ̀ fún odidi ọdún 12, ṣùgbọ́n wọ́n sọ ohun tí ó ń dùn wọ́n jùlọ fún àwọn akọ̀ròyìn wípé iléèwé tí àwọn bá ṣiṣẹ́ yìí wọn kò fu àwọn lára kí wọ́n tó dá àwọn dúró. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn These Days. Adájọ́ Amina Adamu Aliyu ti ilé-ẹjọ́ tí ó ga tí ó kalẹ̀ sí ìpínlẹ̀ Kano ní ọjọ́ Ìṣẹ́gun ni ó dá ẹjọ́ fún àwọn ọkùnrin 2 kan tí orúkọ wọn jẹ́ Aliyu Zain àti Ami Zakaria wípé kí wọ́n lọ yẹgi fún wọn lórí ẹ̀sùn ìpànìyàn, ìdígunjalè àti ìdìtẹ̀
èyí tí wọ́n tún gún ọkọ ìyàwó Yazid Haruna tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó pa pẹ̀lú ọ̀bẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Alága fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ìpínlẹ̀ Èkó Cornelius Ọ̀jẹ̀lábí ni wọ́n tún ti yàn sípò padà fún sáà kejì. Ìpàdé ẹgbẹ́ òṣèlú APC ti ẹ̀ka ìpínlẹ̀ Èkó wáyé ní Mobọ́lájí Johnson Arena Oníkan ìpínlẹ̀ Èkó. Ìròyìn yìí ló ṣàlàyé wípé pásítọ̀ ni Ọ̀jẹ̀lábí tí ó sì tún ti ṣe kọmíṣánná fún Rural Development ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Mohammed Bello El-Rufai tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ aṣojú-ṣòfin fún Àríwá Kaduna tí ó sì tún jẹ́ ọmọ gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ti bu ẹnu àtẹ́ tí ó sì tún fi ẹ̀sùn kan àjọ Independent Corrupt Practices àti Other Related Offences Commission ICPC lórí pé wọ́n rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ohun èlò tí wọ́n fi ń jí nǹkan lò lára àwọn ẹrù tí wọ́n kó nínú ilé bàbá àwọn tó wà ní ìlú Àbújá. Wípé irọ́ báláú tó jìnnà sí òtítọ́ ni àti pé òun kò nífẹ̀ẹ́ sí ọwọ́ tí wọ́n fi ń mú ẹjọ́ bàbá òun náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ìròyìn yìí ló ṣàfihàn bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ olùgbé àti òṣìṣẹ́ ṣe ń fi apá ẹkùn àárín ìlà oòrùn sílẹ̀ nítorí ìdápadà ohun èlò ìjà tí orílẹ̀-èdè Iran fi ránṣẹ́ láti fi fèsì sí ìkọlù tí orílẹ̀-èdè Israeli àti ti United States ṣe lẹ́nu lọ́lọ́ yìí. Ìṣẹ̀lẹ̀ àti wàhálà ńlá tí ó ṣúyọ ní àárín ìlà oòrùn yìí ló jẹ́ kí akọni agbábọ́ọ̀lù àgbáyé nì Cristiano Ronaldo tètè yára bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tí ó sì kúrò ní orílẹ̀-èdè Saudi Arabia. Ó rọra kó sí inú bàálù aládàáni rẹ̀ ó sì gbéra kúrò ní Jeddah lọ sí Madrid ní alẹ́ ọjọ́ Ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn Lerefe. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.